àṣírí ńlá tó kilẹ̀ tó milẹ̀ ó wà lẹ́nìí tẹ́ mọ̀ ìtumọ̀ Ìgbòho tẹ́ dẹ̀ mọ̀ nǹkan tó wà nínú Ìgbòho tẹ́ máa mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nínú ilé Ìgbòho gangan bó ṣe ṣẹlẹ̀ ǹjẹ́ tó ti ṣẹlẹ̀ sẹ́nìkan rí ǹjẹ́ báwo ló ṣe ṣẹlẹ̀ lẹ́nu àwọn kan gbogbo ẹ̀ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu mi lẹ́nìí. akí gbogbo ẹ̀yin olólùfẹ́ padà sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lórúkọ òjọ̀kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá tiwa. ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí àgbo yẹn tí yóò máa ta yín lóbó nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta. ẹ wo èyí tá a tún wá fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ owó ṣe ń lọ ẹnì ìṣó níbẹ̀. mo kí yín mo kí gbogbo ilé pátá mo kí yín lọ́kùnrin lóbìnrin mo kí wa ní gbogbo àsìkò tí kálukú wa bá wà pátápátá mo kí wa pẹ̀lú àṣẹ Ọlọ́run Tèdùmàrè ọba tó láyé ọba tó ní gbogbo nǹkan láyé ọba tó ní dáadáa lọ́dọ̀ mo fi ń kí yín mo ń fi àsìkò tó kálukú wa wà káàkiri àgbáláyé mo fi ń kí yín mo kí Mr. Ibrahim mo kí yín àánú Ọlọ́run á máa dé bá yín Ìgbòho ṣà ọmọ aládìkún ọmọ ládéládìládé ọmọ ládégẹṣin aláàfin ọ̀ládé adé aládìkún lágbà fáláàfin Ọ̀yọ́ mo kí yín mo fi Ìgbòho ṣà mo fi ń kí yín àṣírí ńlá tó kilẹ̀ tó milẹ̀ ó wà lẹ́nìí tẹ́ mọ̀ ìtumọ̀ Ìgbòho tẹ́ dẹ̀ mọ̀ nǹkan tó wà nínú Ìgbòho tẹ́ máa mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nínú ilé Ìgbòho gangan bó ṣe ṣẹlẹ̀ ǹjẹ́ tó ti ṣẹlẹ̀ sẹ́nìkan rí ǹjẹ́ báwo ló ṣe ṣẹlẹ̀ lẹ́nu àwọn kan gbogbo ẹ̀ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu mi lẹ́nìí. mo fẹ́ kí ẹ jẹ́ ká farabalẹ̀ ká gbọ́ ọ̀rọ̀ tó ń lọ lẹ́nu àwọn àgbàlagbà ẹ jẹ́ ká kọ́kọ́ máa bá a lọ bá a ṣe ń bá a lọ náà kí Ọlọ́run ọba kó máa ṣàánú fún wa. ènìyàn tí wọ́n ń pè lórí ìṣà Ìgbòho ìṣà Sunday wàá ṣe kùsà ọ̀gá lẹ́yìn. kí Mr. Ibrahim Oòduà. òkìdá kọlà láyé lábẹ́ ẹ̀kọ́ ta ti gbéra ẹ̀ níjà. Ìgbòho pọ̀lẹ́ ọmọ alágbàdo òde. Ọmọ àtàpẹ́tẹ́ wọn náà ní ọmọ ìdílé odò sọ̀yà. ẹ bá mi máa tẹ òòṣà Ìgbòho òòṣà ẹ má bá mi máa tẹ ẹ máa tẹ ẹ máa tẹ ẹ máa tẹ àwa làmọ yìí ẹ máa tẹ ẹ má bá mi máa tẹ Ìgbòho òòṣà. ó bàbá dání ẹ máa tẹ oríkì ẹ máa fi kí i. ara ní Muhammad láti gẹ́gẹ́ ipe bọ́tà bá yẹ má bọ́lọ̀ ń bẹ sá fún. ṣé ẹ̀gbọ́n tí bàbá yìí kọ́kọ́ sọ wọ́n ní tí ọ̀tá bá le jù ó gbọ́ má tún súnmọ́ sá fún. tí ọ̀tá bá le jù mo kí Mr. Daniel mo kí yín tí ọ̀tá bá le jù ẹ sá fún tó bá di pé ẹ mọ̀ pé ọ̀tá kan wà tó yẹ pé a tún máa bá wọn ṣe bọ̀ ọ̀tá tó ti fojú hàn tó jẹ́ pé ó ti hàn gérégbé tó yẹ pé ẹ mọ̀ pé kò sí ibi tẹ́ ẹ lè dúró sí àfi kéèyàn sá fún. wọ́n sá fún mi tó o bá sá fún ọ padà kọ́ńkà àmọ́ tó o bá sá fún o ní kọ́ńkà ara nábì láti mọ̀ ìtọ́jú àmọ́ bẹ́ẹ̀ láti. ẹ wọ̀rọ̀ tí wọ́n sọ níbẹ̀ yẹn wọ́n ní wàá sá fún ni tó o bá sá fún wàá tó o bá sá fún o ní kọ́ńkà bọ́ tó o bá sá fún wàá kọ́ńkà òun lọ̀rọ̀ sí Sunday Igboho ọmọ Adéyẹmọ ojú ẹ̀ wí náà wọ́n lọ ká nàbí Muhammad sallallahu alaihi wasallam wọ́n lọ ká wọn mọ́lé ó ní tó ṣẹlẹ̀ ó ní tí mo tún fẹ́ fàyọ láàrin yẹn ǹjẹ́ nígbà tó ká nàbí mọ́núlé bàbá yìí máa sọ̀rọ̀ yẹn tó bá sọ̀rọ̀ yẹn màá mú pọ́ìntì kan jáde ǹjẹ́ kí lànàbí lò tí wọn ò fi rí nígbà tó jáde nulé sófo fẹ́ǹsì ni àbó fojú wíńdò tí wọ́n dẹ̀ ti sọ̀rọ̀ àǹdí nínú ilé rẹ̀ ó dẹ̀ wà nínú ìtàn rẹ̀ pé ó gbà ní wọn jáde ǹjẹ́ kí ló lò gbogbo ẹ̀ lẹ́gbọ̀ọ́. wọ́n ti fún ara wọn ní sọ̀dí wọ́n wá pèsè lórí rẹ̀ wọ́n wá mú nǹkan mẹ́ta wá. ìyúsí bíi túrúkà. àwọn ọ̀gá ní wàhálà ẹ̀kọ́ tó kù jẹ́ ẹ̀jẹ̀ ká ṣe fún mi pé ẹ̀jẹ̀ ká sáńtẹ̀. tẹ́ ẹ bá wo ọ̀rọ̀ tí wọ́n sọ láyé sí Sunday Igboho nígbà tí wọ́n máa ń sọ̀rọ̀ tó máa ń grant interview fún wọn àwọn ọ̀pọ̀lọpọ̀ sọ pé wàhálà ẹ̀ ti pọ̀ ju gbogbo tí wọ́n ṣe ó ṣe gàlégàlé àwọn tó ń bá a ṣe lẹ́gbẹ̀ẹ́ gan wọ́n tún jẹ́ lẹ́yìn ẹsẹ̀
ẹ gbọ́ mi yé wọ́n tún jẹ́ lẹ́yìn ẹsẹ̀ ara ẹ̀ náà tó ṣẹlẹ̀ sánàbí Muhammad ni ẹ máa gbé yẹ̀wò lọ́rọ̀ tí mò ń sọ yìí. ẹ jẹ́ ká tẹ mọ́lé kọ́mọ̀ jáde mọ́ wọ́n sì lágbára títẹ mọ́lé lọ́wọ́. àwọn yẹ kìtì yìí ká. àwọn kan ní kò ní ràn ẹja kílẹ̀ rẹ̀ kápá yẹn. àwọn yòókù rí jù ú. àwọn jáde jáde ní. wọ́n yẹ mukuru. wọ́n yẹ mukuru náà wọ́n yẹ mukuru. bẹ́ẹ̀ ni nígbà tí Ìgbòho sọ pé òun wà nílé jọ̀hún tó lóun ò sá kúrò òun ò sá fún wọn ọ̀pọ̀lọpọ̀ information Ìgbòho nígbà náà lọ́hùn ọ̀pọ̀lọpọ̀ làwọn tí wọ́n jọ ń bẹ tí àjọ wà nílé bàbá Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho wọn bẹ́ẹ̀ náà fún wọn ní information pé ó lóun ò ní sá kúrò lé fún yín ẹ bá pé 100 ẹ gbọ́ a máa ká mọ́lé ni a máa sí mọ́lé ni tẹ bá gbọ́ ẹ jẹ́ ká pa mọ́lé ọ̀ká lè kú òun lù ú ṣé ẹ ń gbọ́ o. báwọn ṣe ń ṣe mítìrì lóru èmi náà ń ṣe mítìrì tèmi náà pẹ̀lú àwọn màláíkà à ń tètè tiwa náà èmi mo. bẹ́ẹ̀ ni Chief Sunday Igboho ọmọ Adéyẹmọ báwọn àwọn ìjọba ṣe ń tètè tiwọn nígbà náà lọ́hùn-ún dàbí àwọn ọ̀tá tí wọ́n jọ wà nulẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́yìn Chief Sunday Igboho pẹ̀lú àwọn bàbá wa Bánjí Akíntóyè àtàwọn àgbààgbà bíi Alágbàlá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn àgbààgbà tí wọ́n di Yorùbá mú ní òkúkúdù tó yẹ pé òótọ́ náà fi dì í mú gbogbo wọn náà ṣe mítìn làwọn náà ń pète tiwọn náà ni wọ́n ṣe mọ̀ pé ní Chief Sunday Igboho náà ṣe lọ tí wọn ò bá gbọ́ sí wọn lẹ́nu báwọn ṣe pèrò tiwọn làwọn náà ń pè tiwọn ẹ máa di pọ́ìntì mi mú o ibi tí mo yìí ń lọ ẹ tún máa mọ̀. ṣé dájú Ọlọ́run ni lọ bá mi bá nǹkan mẹ́ta lọ́pàdé yìí àmọ́ mo fara mọ́ kan tí a bá pa iṣẹ́ òní kọ́ntínú mọ́ tí a bá sọ. ẹgbọ́n tí àfá àlìmúfú ti sọ ó ní pé ìgbà tọ́lọ́run ránṣẹ́ sí ànábì wípé nǹkan mẹ́ta ló bọ́lẹ̀ yìí sì tí wọ́n bá pa ọ́ iṣẹ́ òní kọ́ntínú mọ́ ẹ gbọ́ bẹ́ẹ̀ náà lè te táwọn bàbá wa Bánjí Akíntóyè pẹ̀lú àwọn Chief Sunday Igboho tí nǹkan kan bá ṣe Chief Sunday Igboho nílé wọn níjọ́ náà lọ́hùn-ún ẹ mọ̀ pé Yorùbá nation á ti dáhùn Yorùbá nation ó láìpẹ́ kó ti parun pátápátá Yorùbá nation ó láìpẹ́ kó má gbérí mọ́ àgbọ́yé mi ǹjẹ́ tó yé yín gbogbo ẹ̀yin àgbàlagbà ẹ jọ̀ọ́ bá mi share ètò yìí kó kan ọ̀pọ̀lọpọ̀ wa lára ẹ máa di pọ́ìntì tí mò ń dì mú kẹ́lẹ́ mọ̀ pé kìí ṣe Chief Sunday Igboho ó ti ṣẹlẹ̀ ní thousand of years tó ṣẹlẹ̀ sáà nàbí Muhammad sallallahu alayhi wa sallam bí ó yẹ sọ nínú ìwé Kùránì tó ń gbé wá fún wa tí a jọ kà. ilé agbára yóò tí ìkápò lọ́jà ní kíláàsì àwọn tí wọ́n ń dìbò wọn fẹ́ sí ọmọdé yìí. ṣé ẹ gbọ́ àwọn tí wọ́n ṣe kí ni àwọn tí wọ́n nílùú àwọn ló fẹ́ sí Chief Sunday Igboho ọmọ Adéyẹmọ àwọn ló fẹ́ sí wọn mọ́lé agbára wọn ò ká wọn àwọn náà nílùú àwọn ní mílítírì àwọn lágbá àwọn náà wà ní páwà àwọn olórí ìlú àwọn aláṣẹ ìlú àwọn náà wà nípò lọ́wọ́ àwọn tí Chief Sunday Igboho fẹ́ gbà wá kúrò lọ́wọ́ wọn ní oko ẹrú Mr. Adeniyi mo kí yín Mọ́ráyọ̀ Akẹ́yìndé mo kí yín. jáde. ṣé ẹgbọ́n tí wọ́n sọ kí ni ẹgbọ́n wọn ní kànábì jáde ẹ máa rí o kí ló fi ibi tí mo fẹ́ lọ ẹ dìbẹ̀ yẹn mú o báwo ni Chief Sunday Igboho ṣe jáde kúrò nínú ilé ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ẹ̀yin èèyàn mi wọ́n ti fẹ́ máa flag ètò yìí lẹ̀ sí gbọ́hùn mi ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run so bí gẹ́gẹ́ bí mo ṣe sọ̀rọ̀ ǹjẹ́ báwo ni Chief Sunday Igboho ọmọ Adéyẹmọ báwo ló ṣe jáde kúrò nínú ilé báwo ni ó ṣe rìnrìn àjò ẹ̀ ǹjẹ́ àwọn kan ló wo fẹ́ǹsì àwọn kan ló sá àwọn kan ló ṣe gbá ó fi kùn fó ǹjẹ́ báwo là nábì Muhammad sallallahu alayhi wa sallam báwo ló ṣe jáde kúrò láàrin ọgbẹ̀rún èèyàn níbi tí wọ́n ti sọ̀rọ̀ àǹdí ẹ gbọ́ ẹ jẹ́ kó yé wa ẹ wá gbọ́rọ̀ tí wọ́n sọ. jáde ìjáde òun ni mo fara mọ́kọ́ jáde. Fẹ́ẹ̀ni Asiri Nla nipa ọdún jáde. Ìjáde tá nábì wá jáde ni ara nábì láti kọ́ yí pé solúsọ̀nì jáde jẹ́ pé àásà fúkú ni má dojú. ṣé ẹ gbọ́ ọ̀rọ̀ tí àáfàá sọ ń bẹ̀ yẹn ẹ máa ẹ tún gbọ́ o
di àkókò kan tí wọn ló fi wá lágbára ara nábì láti rí yí pé ọ̀dọ́ tẹ̀lé ọdẹ tẹ̀lé pé. ọ̀rọ̀ tí mo fẹ́ fàyọ ń bẹ̀ láàrin àwọn èèyàn tó dúró de ànábì Muhammad síta sallallahu alaihi wasallam ǹjẹ́ báwo lànábì ṣe jáde láàrin ọ̀pọ̀ èèyàn tí wọn ò rí bọ̀ nínú àwọn ọ̀tá ànábì àwọn ló mọ sábàbí ǹjẹ́ sódọ̀fẹ́ ni ǹjẹ́ báwo lọ̀rọ̀ fẹ́ ṣe rí gbogbo wa ẹ jẹ́ ká lọ máa mú àsámẹ́ǹtì ni ẹ jẹ́ ká lọ wá díẹ̀ báwo ni Ìgbòho ṣe jáde ta ló ní òṣoògùn ta ló ní òsín tó ń jẹ́ bẹ́ẹ̀ ẹ gbọ́ àṣírí yẹn wà lọ́dọ̀ àwọn kan àwọn ló mọ tírà tó sà báwo ló ṣe jáde ń bẹ̀ ẹ gbọ́ ọ̀rọ̀ yẹn ò tí ì yé ibi tí mo sọ yẹn báwo lànábì ṣe jáde ní ojú ogun nígbà tí wọ́n wà tí wọ́n ká nábì mọ́nú ilé báwo ló ṣe jáde láàrin ọ̀pọ̀ èèyàn ìgbà tó tún lọ òun àti ta ló jọ lọ ẹjẹ́ rán yín létí nígbà tí aláyé tó wọ́n jáde kúrò nínú ilé tó yẹ pé wọ́n bí wọ́n ṣe débi tí wọ́n dé èmi fẹ́ rán yín létí pé ẹnìkan náà ló ṣe sábà bí wọn tí wọ́n fi kúrò nínú Nàìjíríà bọ́ sí Bẹ̀nẹ̀ ẹnìkan náà ni ìyẹn lolólùfẹ́ wọn ẹni tó lè ràn wọ́n lọ́wọ́ ọ̀tá náà ló ní kí wọ́n máa tírèsì wọn ẹ gbọ́ torí ọ̀tá ó bá wọn débi títí ó bá wọn dé Bẹ̀nẹ̀ nígbà tí ó ní ọjọ́ tí sífù ti lò nígbà tí wọn mú ti sífù wà ní àwọn kan ló wà ládùúgbò àwọn rí sígínà wọn àwọn rí nẹ́tíwọ̀kì wọn kan tó mọ̀ pé inú Bẹ̀nẹ̀ náà wà ìgbà tí wọ́n fẹ́ lọ Ghana kẹ́bà mọ̀ pọ́tà náà nínú àwọn ọ̀tá tí wọ́n pè pé bí báyìí làwọn wà àwọn náà ló ṣe sábà bí ẹ gbọ́ tí kó tó di pé wọ́n fẹ́ máa padà sí wọ́n fẹ́ gbé flight kó tó di pé wọ́n rí wọn tí wọ́n ń fi mú wọn ọ̀tá náà ló bá wọn débẹ̀ ọ̀rọ̀ yín ò tí máa yé yín kẹ́ máa dé. ìwọ bá wà á máa bá mi wọ pẹ̀lú Ọlọ́run ṣe fẹ́ ẹni tí ó fi. ẹ tún gbọ́. ìjáde tá a nábì wá tó lọ jáde tó dá sí àwọn tí wọ́n ń dìbò wọn fẹ́ sí ọmọdé yìí. ẹ gbọ́. Hurj jáde ìjáde òun ni mo fara mọ́kọ́ jáde. ìjáde èwo ìjáde èwo ni wọ́n ń sọ yẹn ìjáde èwo náà ń sọ ìjáde tọ́lọ́run fara mọ́ kó jáde ìjáde èwo láàrin ọ̀pọ̀ èèyàn ẹni tó bá láwọn àǹfà lọ́dọ̀ kó nǹkan tí mò ń sọ yìí kó wá wọn mi pé bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí báwo l'Ànábì ṣe jáde láàrin èèyàn bẹ́ẹ̀ ni nínú àwọn nǹkan tá a lè gbọ́ náà bàbá báwo náà ṣe jáde láàrin àwọn ọ̀pọ̀ èèyàn tó yẹ pé wọn ò dẹ̀ rí wọn dẹ̀ ránàbì nígbà tó lọ tán níye wọn ṣẹ̀ lọ nígbà tó ṣìfù lọ tán níye tàwọn yẹn náà sọ ẹ jọ̀ọ́ kí ló ń ṣẹlẹ̀ ẹ máa gbọ́. ìjáde òun ni mo fara mọ́ kó jáde. ìjáde òun ni mo fara mọ́ kó jáde. sẹ́ni ẹ̀sìnlẹ̀ ní ìlànà ìṣòro. ó ní jáde. jáde ni ara Ànábì láti kọ́ yí pé jáde jẹ́ pé àásà fún mi má dojú. ọ̀sà bọ̀tà di àkókò kan tí wọn ló fi wá lágbára. ṣé ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àfáà tí wọ́n sọ ọ̀rọ̀ ńlá ni tó tẹlẹ̀. ara Ànábì láti rí yí pé ọ̀dọ́ tẹ̀lé ọdẹ tẹ̀lé pé ọ̀dẹ́ tètè padà. ẹ wá gbọ́ tí bàbá sọ ó tọ́ ni àwọn sọ pé ara Ànábì láti rí ní òkè sára Ànábì nìkan a rí pé wọ́n tẹ̀lé Ànábì Yusuf ọ̀tá tẹ̀lé títí tí wọ́n sọ sí kànga ọ̀tá tẹ̀lé títí tí ó lọ nú ẹ̀wọ̀n ọ̀tá tẹ̀lé títí obìnrin tẹ́ ó faṣọ àbí obìnrin ní kó bá òun sùn níta Ànábì Yusufu ẹ máa gbọ́ yẹn náà ọ̀tá tẹ̀lé àwọn náà ìtàn Ànábì Yusufu mò ń sọ yìí o ọ̀tá tẹ̀lé títí kó tó di pé ó gbà sinmi kó tó di pé ó wá padà àjọba kó tó di pé ó padà rúlùlù ní ìtàn Ànábì Yusuf
sí ọ̀tá ò tẹ̀lé. Ọ̀rọ̀ mi ò yé yín kẹ́sẹ̀ ara nábì nìkan láti rí o. Àtànábì Yusufu ó kọ́kọ́ ṣẹlẹ̀ àtàrà àwọn ọmọ bàbá ànábì Yusufu tó jẹ́ àwọn ẹ̀gbọ́n ẹ̀. Ọ̀tá ànábì Yusufu náà jẹ́ nígbà yẹn. Nígbà pé òun ni bàbá ẹ̀ láìkì jù. Kẹ́ bá máa mọ̀ látara yẹn mo fi yọ́ bẹ́ẹ̀ ni. Bọ̀ níbi ogun ayé, ogun olórí ìlú, òun ni tànábì. Ẹ máa bá mi gbọ́ lọ. Ìwọ náà wà á máa bá mi wọ pẹ̀lú ọlọ́run ṣe fẹ́ rí tí ó fi dọ̀dà tó máa lójú. Ọ̀tá náà ti jáde tó wọ́n tẹ̀lé náà. Sùrákà tẹ̀lé bóun máa lè. Ọkọ̀ sọ ànábì títí. Ọwọ́. Ǹjẹ́ gbogbo àwọn ẹni yìí náà ṣe wọ́n padà gbà fún ànábì nígbà tó yá? Tó bá yá ọ̀pọ̀lọpọ̀ àwọn tó dalẹ̀ náà máa padà gbà fún Sunday Igboho. Wọ́n dẹ̀ sí àti gbà fún wọn tí ń tọrọ àforíjì gan. Ẹ gbọ́. Ó tọrọ korò ànábì Ọlọ́run ni Sunday Igboho jẹ́. Ànábì ló jẹ́ fún wa nílẹ̀ Yorùbá. Ẹ wá gbé kalẹ̀, ẹ gbé ìtàn yìí kalẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ Sunday Igboho, ìtàn ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ẹ gbé papọ̀ pẹ̀lú Sunday Igboho. Ọ̀kan tí mò ń sọ lẹ́nìí ẹ lọ kọ́ kẹ́yìn náà fi ṣe ọ̀rọ̀ ìtàn tó wà nínú ìtàn ilẹ̀ Yorùbá. Ẹ lọ kọ́ sílẹ̀ lọ́rọ̀ tí mò ń sọ lẹ́nìí wípé tó ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ tó máa wà nínú ìwé bí ìtàn ànábì bí wọ́n ṣe sọ nínú Kùránì, ìtàn tí wọ́n náà bó ṣe rí. Ó gbọ́dọ̀ wà nínú ìwé àkọsílẹ̀ àrọ́mọdọ́mọ wa. Ẹ gbọ́, ẹ máa gbọ́ wíníwíní. Ànábì ti wá òòṣà ni, òjíṣẹ́ ilẹ̀ Yorùbá ni. Sunday Igboho ṣe ẹni tó jẹ́ pé a máa bu ẹnu ẹ̀ tẹ́lù. Kì í ṣe ẹni tó jẹ́ pé a kàn máa sọ̀rọ̀ sákasàká sí. Ẹni tó dìde tó nílé tó lọ́rọ̀ tó ní gbogbo nǹkan tó lè pa gbogbo ẹ̀tì nítorí tọmọ Yorùbá. Àwọn ẹni tó lówó tó ní ọrọ̀ jùlọ tí wọ́n lè ra gbogbo ilẹ̀ Nàìjíríà yìí wọ́n à ń ṣe tó ṣe. Àwọn kan wà ní ipò rẹ̀ tí wọ́n lówó jùlọ tí wọ́n lóògùn jùlọ tí wọ́n ní agbára jùlọ dànùdànù tí ò tó bà tẹsẹ̀ wọn à ṣe tó ṣe. Irú ẹni yìí làwọn kan wá sọ̀rọ̀ sí. Irọ́ ó ju bẹ́ẹ̀ lọ. Sunday Igboho ó ju bẹ́ẹ̀ lọ. Òṣàlẹ̀ Yorùbá, ànábì ilẹ̀ Yorùbá, òjíṣẹ́ ilẹ̀ Yorùbá ni. Ẹni tó bá ní làákàì dáadáa ẹ bá mi gbé gbogbo alápátálà ní làákàì láìsí àwọn wèrè tó máa ń yí ọ̀rọ̀ sítọkútọ sọ. Ó tọrọ korò ẹ máa gbọ́ lọ. Fẹ́ débi tá ànábì wá sá. Ìbọ̀ jáde ńlé tán. Àti ànábì la tún géèmì lára rẹ̀ pé káànà la kú fúnra sínú láì tó. Oṣù ẹ̀tọ́ lè há sáré. Pé tó ọba fẹ́ rìnrìn àjò márùn lọ́tàtà gbára báyìí kó lè fèsì ẹ̀. Ẹ̀kọ́ kan ni. Téèyàn bá fẹ́ rìn nínú àjò tó bá lọ, o gbúdọ̀ máa yà tó bá ń gba bíbá yìí lọ tó ń bọ́ sápá bí tó ń bọ́ sápá bí. Sunday Igboho náà ṣe bẹ́ẹ̀. Kí wọ́n tó débi tí wọ́n dé bí kí wọ́n tó mọ̀ pé bẹ́ẹ̀ yẹn ó ní iye ọ̀sẹ̀ tó kọ́kọ́ jẹ́. Ó ní iye ọ̀nà tí ó kọ́kọ́ jẹ́ kí Sunday Igboho tó dénú Kotonu. Bí wọ́n ṣe pẹ́ pẹ̀lú ẹnìkan. Ẹ gbọ́ mi, pẹ̀lú ẹnìkan ni. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ dáadáa. Ṣé bó rí ọlọ́kadà kan náà tí wọ́n rí múvẹ́ǹtì yẹn. Ẹ wo ẹ má jẹ́ ká tú àkàrà tó ṣe sábàbí. Ọlọ́run mò ń bọ̀ ẹ máa gbọ́ lọ. Dàpọ̀ ọ̀rọ̀ dọ̀nà máa lọ́ fún gbogbo àgbà. Má lọ síréètì, ànábì lọ́jọ́ ìwà bẹ́ẹ̀ tún lè lọ síréètì. Tọ́ bá lọ síréètì wọ́n dúró de ọ̀dẹ̀ nílé jọ lọ. Wọ́n tẹ̀lé yọ̀rọ̀ tẹ̀lé ànábì tí wọ́n ti fẹ́ lọ. Ànábì ní abákiri kọ́kàn ní ìsìnjà yá. Àwọn méjèèjì wá yá. Wọ́n bá bùnàyà. Ìbùnàyà tó gbé wọn lọ sínú kárò lè rà. Wọ́n bá fara pamọ́ síbẹ̀. Ìsìnkákàdó kankan bẹ̀ ó ní bẹ́ẹ̀ bí.
níbí ọwọ́ àgbẹ̀ wọn rà ó rí náà ni ó ní bẹ́ẹ̀ yìí tó ń dá olóòtú kàkà yìí bẹ́ẹ̀ ọdún náà wà ní sátẹ́jì. ẹ wo ibi tí mo fẹ́ sọ̀rọ̀ lọ nìyẹn ibi tí ọ̀tá àwọn amọ́nisẹ́ni àwọn afàìmọ́nisẹ́ni àwọn aṣẹ́nitán bá ní dárò tó jẹ́ pé wọ́n bá Chief Sunday Igboho wọ́n bá a dé pé ibi tí wọ́n wá díẹ̀ títí pé ibi ìbàdódó sí kò kú òní kíní ó yìí wà ń bàdàn kò sí ní ìbàdàn ìgbà tó yá wọ́n gbà dé Kòtónú ibẹ̀ ló ti rú wọn lójú wọ́n ti bìlíù pé ibẹ̀ làwọn máa ti grap ẹ̀ wá sí Nàìjíríà ẹ wá wo tọ́lọ́wọ́n bá ṣe òun ni jọ́lọ̀ ti rú wọn lójú tí mo fẹ́ sọ Chief Sunday Igboho ní ó máa ṣe gbá kan àwọn èèyàn pé nǹkan jáde lóríṣiríṣi ọ̀pọ̀ nǹkan ṣẹlẹ̀ lóríṣiríṣi ọ̀pọ̀ nǹkan ló ṣẹlẹ̀ àwa èèyàn dá dìde bìbà làbá rú wọn lójú bàbá tó parẹ́ ẹ lẹ̀ torí ọmọ Yorùbá tó wà nínú ẹ̀wọ̀n tó jáde tó di pé wọ́n dá láre nílùú Bẹ̀nẹ̀ wọ́n ní kó máa gbé bẹ́ẹ̀ kó di rẹfújì kí ni ìyàtọ̀ ìtàn rẹ̀ tó ti tán òun náà a máa gbàlù nígbà tó bá máa wọlé padà sílẹ̀ Yorùbá a máa gbàlù a máa jó nígbà tí ànábì tó wọ ìgbà tó máa wọ kíní gbogbo àyàn nígbà tó wọ Mẹ̀dínà ẹ̀gbọ́ tí ànábì wọ Mẹ̀dínà àwọn ará Mẹ̀dínà gbàlù wọ́n gbèlù wọ́n gbàjó tọ̀lá alíbádírù àlẹ́ náà fi pàdé rẹ̀ gbogbo Kòtónú náà àwọn Bẹ̀nẹ̀ wọ́n gbà bẹ́ẹ̀ wọ́n bìlù pàdé wọ́n fọyọ̀ pàdé ẹ̀ nígbà tí wọ́n free Chief Sunday Igboho ọmọ Adéyẹmọ ìgbà tó bá tún máa padà wálé tó lánàbì padà wálé ó padà wá gba gbogbo tí ó sọ́fà fún ó padà wá jẹ́ títí ẹ̀ ó padà rí pé nǹkan tó hùn sọ ó múlẹ̀ nígbà tí Chief Sunday Igboho ọmọ Adéyẹmọ bá máa fi padà wálé gbogbo tá à ń jagun pátápátá á múlẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run ti Èdùmàrè ẹjọ́ ẹ má bá mi Ìgbòho Òòṣà ẹ má bá mi tẹ Ìgbòho Òòṣà Ìgbòho Òòṣà ẹ má bá mi ṣàdúrà fún ẹ má bá mi tẹ ẹ jẹ́ kí n mọ̀ pé ẹ wà níbi ibẹ̀ yẹn ẹ jẹ́ kí n mọ̀ pé ẹ wà lórí ètò pé ẹ̀yin Ìgbòho Òòṣà torí màá tún play fún yín kẹ́ ẹ tún gbọ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ ká kọ ìwé ẹ̀ pé ànábì Ọlọ́run òjíṣẹ́ Ọlọ́run ni Chief Sunday Igboho ọmọ Adéyẹmọ àṣírí Chief Sunday Igboho tó ṣẹlẹ̀ nínú ilé ẹ̀ ǹjẹ́ báwo ló ṣe ṣẹlẹ̀ ǹjẹ́ ṣé ó tún fẹ́ ní ǹjẹ́ báwo ló ṣe rìn báwo ló ṣe jáde láàrin èrò ẹ máa wò ó ní ànábì Muhammad sallallahu alaihi wasallam ìgbà tí wọ́n lé títí tó ń lọ gbà nínú ilé rẹ̀ ǹjẹ́ báwo ló ṣe jáde kúrò láàrin àwọn ọ̀tá yẹn ẹ má bá mi kí Ìgbòho Òòṣà ẹ má bá mi tẹ̀ Ìgbòho Òòṣà ẹ má bá mi yìn bẹ́ẹ̀ bá ṣe láìkí ẹ̀ sí ní bẹ́ẹ̀ ṣe kẹ́sì tẹ̀ bẹ́ẹ̀ bá ṣe láìkí ẹ̀ sí gbogbo orúkọ tó bá wù yín ẹ pé ẹ bá mi kì í ẹ bá mi pe orúkọ ọmọ ẹ bá mi pe orúkọ ayẹ ẹ bá mi sa Ìgbòho Òòṣà kórè ẹ máa wú eléyìí kú òní pé ẹ̀yìn ìgbà tó bá jáde láyé tó lóyìn máa lo 150 years láyé àì tó lójú bẹ́ẹ̀ lọ́tẹ́mi ẹ̀ máa gùn tọmọtọmọ bẹ́ẹ̀ ni bó ṣe máa rí nìyẹn torí ojú ayé ẹ̀ láti mọ̀ pàánà bí Ọlọ́run ni ojú ayé ẹ̀ láti mọ̀ kójì sí Ọlọ́run ni òjíṣẹ́ ju òjíṣẹ́ lọ ànábì Ọlọ́run ni Ìgbòho Òòṣà ọmọ aládìkún bẹ́ẹ̀ ni ẹ gbọ́ mi ọ̀pọ̀lọpọ̀ Abubakar tẹ́rí àbí tó tẹ̀lé ànábì ó dàbí ọ̀rọ̀ bàbá Akíntóyè ni tó lọ jòkótì tí wọ́n jọ rìn ẹ gbọ́ mi yé gbogbo nǹkan ló ní ètò ẹ bá mi kí Ìgbòho Òòṣà ọmọ aládìkún ọmọ ládéládé máa tó kíní yẹn play tẹ́ farabalẹ̀ tẹ́ gbọ́ dáadáa tẹ́ mọ̀ wípé ẹ ti mọ̀ pé a ti wà ní location 419 a wà ní location 419 adẹ̀kù sí bó ṣe jẹ́ àádọ́gbọ́n sí ẹ̀rí wa bó ṣe rí ní ẹ̀rí wa níwọ̀nba bó bá ṣe gbà àti location 419 láwà ẹgbà bó bá ṣe rí torí ìgbà tó ti lọ bẹ́ẹ̀ mi ní pẹ́ parí ètò pẹ̀lú ògo Ọlọ́run máa filẹ̀ ẹgbọ́ mi torí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí mò ń lò kó tó di pé ó kú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ Chief Sunday Igboho kìí ṣe ẹni yẹpẹrẹ Chief Sunday Igboho kìí ṣe ẹni tàkàlẹ́ máa yọ ẹnu sí Chief Sunday Igboho kìí ṣe ẹni tó yẹ pé a kàn sọ̀rọ̀ sí ẹni àwọ̀
Ìgbòho ṣá ọmọ aládìkún ọmọ ládéládìládé ọmọ ládé gẹ̀ẹ́sì sí Sunday Igboho ẹ jẹ́ ká kí ẹ jẹ́ ká yìn ẹ jẹ́ ká gbé e lárugẹ. Ìgbòho ṣá ẹ jẹ́ ká máa yìn pé òjíṣẹ́ tí Elédùmarè rán sí wa ni òjíṣẹ́ tó rán wá nígbà tó wá gbà wá kúrò lóko ẹrú. Àwọn òjíṣẹ́ àwọn ànábì kan ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí Àfọ̀njá bí Kúrúnmí bí àwọn òjíṣẹ́ oríṣiríṣi ìbátan bẹ́ẹ̀ yọ wá kúrò lóko ẹrú Fúlàní lọ́jọ́ tó ti pẹ́. Àwọn ànábì kan ti lọ tó jẹ́ òjíṣẹ́ tiwa tó yẹ ká yìn wọ́n. Àwọn Ọ̀rúnmìlà ti wá, Ọbàtálá ti wá, Ṣàngó ti wá, àwọn oríṣiríṣi àwọn òjíṣẹ́ tó ti wá láwọn ànábì tilẹ̀ Yorùbá tí wọ́n ti wá. Ti Sunday Igboho la wà yìí òjíṣẹ́ kan lòun. Ẹ di ọ̀rọ̀ mi o kéde àwọn náà ni àwọn látòrí Adam tí wọ́n ní Adam kíni Moses Igba Dawud Yakub kíní kan Noah Nuhu gbogbo ẹ̀ bẹ́ẹ̀ lọ Yusuf Lukumanu ẹ gbọ́ mi yé gbogbo àwọn yìí àwa náà láwọn òjíṣẹ́ bẹ́ẹ̀ lọ sun ó wà abiyamọ àwọn náà láìṣà ẹ gbọ́ mi yé gbogbo nǹkan náà ni ó ní bó ṣe jẹ́ òjíṣẹ́ ti wá ànábì ti wá òòṣà ẹ bá mi kí òòṣà ọmọ aládìkún ọ̀rọ̀ ńlá ni mo sọ ọ̀rọ̀ tó jẹ́ kó tẹlẹ̀ nínú ayé ọ̀rọ̀ tó jẹ́ pé ó yẹ ká fi làákàyè wa gbé ọ̀rọ̀ tó jẹ́ pé òtítọ́ ọ̀rọ̀ tó jìnnà sí irọ́ ni. Ẹ jẹ́ ká wo tó ṣẹlẹ̀ sí Igboho nǹkan tó ṣẹlẹ̀ sí Igboho àti tó ṣẹlẹ̀ sí ànábì Muhammad kí ni ìyàtọ̀ ẹ gbé jáde ẹ má jẹ́ kí wọ́n fi ìwé kan scam wa rárá mọ́. Nǹkan tó ṣẹlẹ̀ sí Igboho àti tó ṣẹlẹ̀ sí ànábì Muhammad kí ni ìyàtọ̀ ẹ gbé jáde. Òun náà dojúkọ nǹkan tó dojúkọ yìí ànábì ó dojúkọ nínú nǹkan tẹ́ gbé wá fún wa ni o ni mò ń sọ o inú tẹ́ gbé wá fún wa àwọn náà ti a nírú ẹ̀ nílẹ̀ Yorùbá ẹ gbọ́ mi àwọn tó yẹ kó ti wá ṣe kánábì tó dé àwọn yẹn náà ó ní tójú wọn rí tó fi pa wọ́n dànù ó ní kú tí wọ́n kú nítorí tiwa àti ọ̀dàlẹ̀ tó wà nínú wa ọ̀rọ̀ tó le ọ̀rọ̀ tó tẹlẹ̀ nínú ayé ni ẹ tó tún ọ̀rọ̀ bàbá yẹn gbọ́. Wọ́n rí wo òṣèlú fóun ni. Ọ̀sà fún mi. Tó o bá sá fún ọ padà kọ́ńkà. Bẹ́ẹ̀ni tó o bá sá fún àmọ́ tó o bá sá fún o ní lọ́nà lọ o ní kọ́ńkà ara nábì láti mọ̀. Wọ́n ti múra wọn ní sọ̀dí wọ́n wá pèsè lórí rẹ̀ wọ́n wá mú nǹkan mẹ́ta wá. ìyúsí bíi túrúkà. àwọn ọ̀gá ní wàhálà ẹ̀fọ́ tó kù jẹ́ ẹ̀jẹ̀ ká ṣe fún ni pé ẹ̀jẹ̀ ká sáńtẹ̀ ẹ̀jẹ̀ ká ṣe májé kó má jáde mọ́. wọ́n sì lágbára ṣíṣe májé lọ́wọ́. Bẹ́ẹ̀ni. àwọn yẹ kìtùlúkà. àwọn ọ̀gá ní kò ní ràn ẹ̀jẹ̀ àkídà rẹ̀ kápá yẹn. ṣe é gbọ́ kí ló fẹ́ lè fún bò. wọ́n yẹ mùkúrú. ẹjọ́ kí ló fẹ́ ṣe fún bò ó wọ́n fẹ́ tì mọ́lé wọ́n fẹ́ pa sílé wọ́n fẹ́ tì wọ́n kò sí tí wọ́n fẹ́ ṣe fún tán ẹ máa gbọ́. Emukuru na wa emukuru lawa iru ni magiri. tó mo ti sọ fún pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ti fẹ́ shut down. ẹ gbọ́ ọlọ́run bá lóun fara mọ́ kan nínú nǹkan mẹ́ta tó pàdé báwo làná ti fi ṣe jáde ibẹ̀ yẹn gangan lélẹ̀. tí wọ́n bá pa sí Sunday Igboho ṣẹ̀ṣẹ̀ máa kọ̀ntínú ó láìpẹ́ kí Igboho ṣá ti di ẹni àná ká má gbọ́ ohun àbí kó jẹ́ pé ìgbọ̀n Yorùbá nation ti di ẹni àná tá à ní gbúrò rẹ̀ mọ́ bọ̀ torí pé Olódùmarè ọba tó láyé ó fẹ́ kí iṣẹ́ rẹ̀ kọ̀ntínú kí iṣẹ́ Yorùbá nation kó lè tẹ̀síwájú ká lè jẹ́ olórí gbogbo àgbáláyé ló ṣe mú àtẹ̀síwájú. tí a bá ṣe Ìgbòho mọ́lẹ̀ agbára wọn ò tí ì ká pé wọ́n fẹ́ jà nígbò ẹ̀ yẹn torí tí wọ́n bá pa ẹnìkan náà lọ́jọ́ náà lọ́hùn wọ́n á pè wọ́n ní terrorist
gbogbo nǹkan tí wọ́n ṣe ó neat. Àwọn ló tún pààyàn sí bàbá yẹn lọ́rùn. Wọ́n pa ẹ̀gbọ́n wọn, wọ́n tún pa ọ̀rẹ́ wọn tó ń tẹ̀lé wọn Àdògán. Kọ́lọ́run bá mi fọ̀run kẹ́ gbogbo àwọn tó lọ lọ́jọ́ náà lọ́hùn. Ẹgbọ́n tí wọ́n sọ jáde búrú jáde. Wọ́n jáde. Báwo l'Ànábì ṣe jáde? Sọ́fẹ́ ló gbé jáde. Wọ́n dẹ̀ rí láàrin èèyàn. Láàrin ẹgbẹ̀rún èèyàn Ànábì Muhammad jáde. Báwo ni Chief Sunday ṣe jáde? Kò yéèyàn nǹkan tó rú everybody. Àgàn ní fẹ́ǹsì ni ìyáláyé ló gbé fún fẹ́ǹsì. Kò lè yé yín. Ẹ máa lọ wá díẹ̀ ẹ̀yin ọ̀tá. Torí nǹkan tí ò yéèyàn. Ọ̀rọ̀ Chief Sunday Igboho kúrò lọ́rọ̀ tó jẹ́ pé a kàn máa fẹnu tẹ́ḿbẹ́lú. Igboho ṣà káre ó baba dámì ẹ̀mí àgùn pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ìjáde tọ́lọ̀ ń fara mọ́ òun náà ni Chief Sunday jáde wọn. Ìjáde yẹn náà l'Ànábì náà ṣe tí wọn ò rí tó fi kọjá láàrin èèyàn. Ẹ gbọ́ ṣe rí pé kí ni ìyàtọ̀? Kò sí yàtọ̀. Kò sí yàtọ̀. Ẹ jẹ́ stop ẹ̀ báyìí. Kò sí ìyàtọ̀ kankan nínú ọ̀rọ̀ tó wà ńlẹ̀. Ẹ mọ̀ pé Ànábì Ọlọ́run òun ni Sunday Igboho, òjíṣẹ́ ti wá tí Ọlọ́run rán sí wa òun ni Chief Sunday Igboho. Mo kí yín lọ́pọ̀ púpọ̀. Mo kẹ́yìn bàbá mi, mo kẹ́yìn ìyá mi, mo kẹ́yìn àgbàlagbà, mo kí yín àwa tá a jẹ́ ọmọ Yorùbá. Ẹ má jẹ́ ká bára wa jà nípa ẹ̀sìn. Ẹ̀sìn yàtọ̀ sí orílẹ̀-èdè. Ẹ gbọ́ mi yé, ó yàtọ̀ sí orílẹ̀-èdè. Orílẹ̀-èdè lára fẹ́ gbà. Ẹ gbé ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí ajájá ẹ̀yin àfà láti fẹ́ da nǹkan tá à ń pèlú kiri. Bọ̀yìn ọ̀rọ̀ Ọlọ́run ò ní ta ṣaláìmọ́ sí. Ànábì Muhammad náà rírú ẹ̀. Wọ́n rírú ẹ̀. Ọlọ́run dẹ̀ máa gbalẹ̀ Yorùbá fún wa. Wọ́n á kí ẹ̀yin bàbá mi, mo kẹ́yìn ìyá mi, mo fi eléyìí sá lọ. Tó ẹ̀mí náà lẹ́tùn máa rí pẹ̀lú àṣẹ Ọlọ́run. Màá tún padà dé. Tó yẹ pé máa rí mi gbogbo ìgbà, ẹ̀mí náà máa rí yín. Àdúrà gbogbo wa máa gbà. Ẹ máa rí bá ti ṣe, ẹ máa rọ́nà gbàgbà. Aburú tó kéré tó tóbi kò ní ṣẹlẹ̀ sí yín. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, mo rọ̀ yín, gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ìlà. Mo fi Ọlọ́run ọba tó láyé, mo fi Ọlọ́run ọba tẹ́ ń pè, mo fi bẹ̀ yín. Mo fi àsìkò tẹ́ wà àti oore tẹ́ lé níwájú Ọlọ́run, mo fi ń bẹ̀ yín lẹ́ẹ̀kan sí báyìí. Ọwọ́ yín méjèèjì tẹ́ fi ń gbàdúrà, ẹ ní fi gbọ́mọ sí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi kílíkì líǹkì tó wà lórí òkè yẹn. Ẹ bá mi subscribe sí YouTube mi kí a lè máa fi ríbi tẹ̀síwájú. Ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run. Ọwọ́ tẹ́ fi ń tẹ̀ ẹ ní fi kò ní jẹ́ owó aburú wọn ní kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí. Pẹ̀lú àṣẹ àánú Olúwa lẹ́ fi máa rí gbà, owó ńláńlá ẹ fi gbà. Ọwọ́ náà ẹ máa fi gbọ́ ọmọ jó, ẹ máa fi ṣe ohun rere, ẹ ní fi gbọ́ ọmọ sí pẹ̀lú àṣẹ Ọlọ́run. Bẹ́ẹ̀ bá ṣe nífẹ̀ẹ́ mi sí, ẹ jọ̀ọ́ ẹ bá mi lọ subscribe sórí YouTube mi. Mo bẹ̀ yín, mo rọ̀ yín nítorí t'Ọlọ́run tèdùmàrè. Gbogbo tẹ́ bá wá pátápátá Ọlọ́run bá mi jogún ẹ̀ fún yín. Ẹ ṣé mo dúpẹ́. Orúkọ mi náà tẹ́ ti mọ̀ tẹ́lẹ̀ náà ní Oríadé Adébọ́lá aka Àdúkà. Bẹ́ẹ̀ ni èmi náà ń pè ní Àfọ̀njá TV. Ẹ gbọ́, àwa lọ máa sóre fún ni tí wọ́n fi ibi sú wa. Tí wọ́n bá tún fi ibi sú wa tó níbi ṣèbínú, àwa lọmọ ládé ládé ọmọ ládé gẹ̀ẹ́sì. Aláàfin ò ládé adé bàbá wa náà gbà fún Aláàfin Ọ̀yọ́. Bẹ́ẹ̀ ni ó dìgbà kan náà. Ẹ ṣé gan gbogbo ará lé o.